tí obìnrin bá wà tí ò mọ menstrual cycle, tí ò mọ̀ gbà tí ò mọ àwọn àpẹẹrẹ tó yẹ kó rí lọ́jọ́ tí nǹkan oṣù rẹ̀ dé, ọjọ́ tí nǹkan oṣù rẹ̀ parí, tí ò mọ ọjọ́ tó bẹ̀rẹ̀ nǹkan oṣù, tí ò mọ ọjọ́ tó parí ẹ̀, báwo ló ṣe fẹ́ mọ ọjọ́ tí ó kà tí yóò fi di pé ẹyin yóò máa pa nínú ilé ẹyin rẹ̀, tí yóò fi mọ̀ pé àsìkò ti tó láti jẹ́ kí nǹkan ọmọkùnrin, àsìkò ti tó fún ẹyin láti rí nǹkan ọmọkùnrin tí yóò fi pa. Àwọn nǹkan yìí ló yẹ kí ọkọ àti ìyàwó kọ́kọ́ kíyèsí. Menstrual cycle, àwọn nǹkan yìí ní nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ mójútó nígbà tí ọkọ àti ìyàwó tán bá ti gbéra wọn gẹ́gẹ́ bí lọ́kọláya. Ẹ má rò pé obìnrin nìkan ló máa ń yàgàn o, àgàn ọkùnrin pọ̀ jàǹtìrẹrẹ. Nígbà tá a bá ń tẹ̀síwájú lọ lórí ètò yìí, a máa mẹ́nubà àwọn nǹkan yìí ní sísẹ̀ǹtẹ̀lé. Lórí ètò Fertility Extra lọ́sẹ̀ yìí, àní rí jù báyìí lọ o. Dókítà Fertility tí ó jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Dókítà Fertility Alternative and Holistic Health Services, níbi tí wọ́n ti ń tọ́jú àrùn àìrọ́mọbí lọ́nà ìbílẹ̀, egbò igi ìbílẹ̀, ewé lóríṣiríṣi àti egbò la fi ń tọ́jú àìsàn àìrọ́mọbí lọ́dọ̀ wa. Bá a bá wá ṣe é léwé tá a ṣe é légbò, tá a rí i pé ó dàbí ẹni pé nǹkan míì fẹ́ wà ńbẹ̀, a tún ní ọ̀nà tá a gbé gbà gẹ́gẹ́ bí ọ̀nà àdúà lọ́nà ìbílẹ̀. A fàdúà ràn yín lọ́wọ́ lọ́nà ìbílẹ̀. Lágbára Ọlọ́run ọba tó dá ayé tó dọ́run, lágbára Ọlọ́run tó dá yín gbà tí ò sẹ́nì kankan ńbẹ̀, lágbára Ọlọ́run tó mọ̀ gbà tó mọ èyí tó di ẹyin nínú nǹkan ọkùnrin tí bàbá yín fi sí ìyá yín lára, ẹ̀yin náà ó sì di ọlọ́mọ lágbára Ọlọ́run ọba. Títí ìgbà míì tá a tún pàdé lórí ètò Fertility Extra lórí Fertility TV, ẹ pè Dókítà Fertility sórí nọ́mbà 081 09 8308 65 081 09 8308 65. Dókítà Bàbá Fertility ni yóò gbé nọ́mbà yín.